Ibrahim Chatta Pàdánù ọmọ rẹ̀ ọkùnrin, Ọlọ́run ṣàánú mọ́mọ́ jẹ́ àfojú sunkún ọmọ o. Gbajúgbajà òṣèré tíátà ní Ibrahim Chatta ó mà ti kéde ikú ọmọ rẹ̀ ọkùnrin ẹni ọdún 54 ọ̀hún. Ó mà ló mà gbé ìròyìn ikú ọmọ náà, ó mà ló mà gbé sójú òpó ayélujára Instagram rẹ̀ ní ọjọ́ Sátidé o. Nínú àwòrán tó mà gbé síta, Chatta ní inna lillahi wa inna ilayhi raji'un. Ya Allah, ìwọ ló mọ gbogbo nǹkan, sùn rí ọmọ mi. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ àti olólùfẹ́ rẹ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí ní bá kẹ́dùn lórí ikú ọmọ náà. Ìṣẹ̀lẹ̀ yìí òun ló máa ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìròyìn ikú ọmọ kan ṣoṣo tí àgbà òṣèré obìnrin Péjú Ògúnmọ́lá tó mà jáde láyé nílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ méjèèjì yìí ó mà ló mà ti sọ agbo eré sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà sínú ìbànújẹ́ ọkàn. Tá ò bá gbàgbé, Chatta ti kọ́kọ́ kéde nínú oṣù kẹfà bó ṣe pàdánù ọmọ rẹ̀ obìnrin tó jẹ́ àkọ́bí rẹ̀. Wàyí o, ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tó fi mọ́ àwọn olólùfẹ́ Chatta àtàwọn akẹgbẹ́ rẹ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí ní bá òṣèré tíátà náà kẹ́dùn. Lára àwọn gbajúmọ̀ tó bá kẹ́dùn ni Princess Dámilọ́lá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Princess Comedia, Muideen Ọládàpọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Làlá. Òun náà ti sọ̀rọ̀ lójú òpó Chatta láti bá a kẹ́dùn. Ọpẹ́yẹmí Ayéọlá, Officer Wos, Dayọ̀ Amusa, Dámilọ́lá Òní, Tóbi Mákindé àti ọ̀pọ̀ àwọn míì òun ló ń bá Ibrahim Chatta kẹ́dùn ikú ọmọ rẹ̀. Ta ni Ibrahim Chatta? Gbajúmọ̀ òṣèré tíátà ni Ibrahim Chatta, ọmọ ìlú Báṣítà ní ìpínlẹ̀ Kogi ní í ṣe. Ẹ̀yà Tápà lè ń pe òun sì ló jẹ́. Ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 1970 ó ní wọ́n bí gbajúmọ̀ òṣèré náà, èyí tí ń ṣe ọdún 52 sẹ́yìn. Àmọ́ Chatta ti pẹ́ nílẹ̀ Yorùbá tó sì ń bá wọn kópa nínú eré Yorùbá lóríṣiríṣi. Gbajúmọ̀ òṣèré náà ó mà ló mà ní ẹ̀bùn púpọ̀ nípa iṣẹ́ tíátà, kò sì sí ipa tí kò lè kó nínú sinimá. Bó ti ń kópa bí ọ̀dọ́ ló lè ṣe bí àgbàlagbà, alákọ̀wé, babaláwo àti jàǹdùkú pẹ̀lú. Bákan náà ó ní Ibrahim Chatta ó mà ló mà ní ẹ̀bùn orin kíkọ àti oríkì ilẹ̀ Yorùbá pẹ̀lú. Lára àwọn gbajúmọ̀ eré tí Chatta tó ti kópa ní Wẹ̀yìnwò, Aláàrù, Police and Thief, Akirisore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá ti ọmọ náà sí afẹ́fẹ́ rere, kó sì má jẹ́ kémi àti yín ká fojú sunkún àwọn ọmọ wa o. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ ẹ bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run bá rèé yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.